wọ́n mú mi lápá mọ́ bọ́bọ́ tó wọ́n mú mi lẹ́sẹ̀ mọ́jọ wèrè àjòkàn tẹ́ mú mi rè èmi ọmọ bẹ́ẹ̀. adé ìrọ̀rùn pàtẹ́. Ẹ̀yin olólùfẹ́ Yorùbá movies káàkiri jákèjádò, mo tún ti gbé sinimá ńlá kan dé fún yín lénìí. Sinimá yẹn ni mo pè ní Idà Ọba. Sinimá yìí Idà Ọba. Fíìmù yìí fíìmù ńlá ni o, fíìmù tó yẹ pé ó gbẹnu tán, fíìmù tó yẹ pé ó gẹ̀rẹ́gẹ̀ jígẹ̀. Òun ni fíìmù Idà Ọba yìí. Fíìmù yìí jẹ́ fíìmù tó yẹ pé ó gbajúgbajà, gbogbo mùtúmọ̀ ló yẹ kí wọ́n wo fíìmù yìí. Fíìmù yìí ó make sense débi pé oríṣiríṣi ẹ̀kọ́ ló wà ń bẹ̀. Culture film ni. Eléyìí jẹ́ fíìmù tí ẹ pé Mr. Latin ló gbé jáde. Màá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe lè wo fíìmù yìí àti part 1 ni àti part 2. Màá ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ṣe lè wo inú fídíò yẹn, máa bá mi ká lọ. Fíìmù Idà Ọba yìí, fíìmù ńlá ni o, fíìmù tí ẹ pé ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá wo fíìmù yìí ẹ máa rí oríṣiríṣi ọgbọ́n àti ẹ̀kọ́ kọ́ nínú ẹ̀ ni. Mr. Latin ló ṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín, ló gbé jáde. Àwọn òṣèré ńláńlá wọ́n dẹ̀ wà nínú fíìmù yìí. Tẹ́ bá ń sọ nípa Ògbólúkẹ́, ìyẹn Sọ́lí Bọ́lágadé, ó wà nínú fíìmù yìí. Tẹ́ bá Ọláìyá Igwe, ó wà nínú fíìmù yìí. Yínká Quadri, ó wà nínú fíìmù yìí. Délé Odùlé, ó wà nínú fíìmù yìí. Ìyá Ṣàpọ́n, ó wà nínú fíìmù yìí. Àwọn èèyàn ńláńlá wọ́n ti pọ̀ jù. Ṣé rí Star Loaded, òun ni fíìmù yìí. Ọlọ́run, àwọn òṣèré ńláńlá wọ́n pọ̀ nínú ẹ̀ gan, débi pé ẹ̀yin gan máa fẹ́ wò. Tẹ́ bá wo fíìmù yìí ẹ ní regret pé kí ló tẹ́ fi lọ wo fíìmù yìí. Bẹ́ẹ̀ ni, àwọn ọba tí wọ́n wà nínú fíìmù yìí lásán wọ́n á tó 10. Bẹ́ẹ̀ ni, ní àwọn ọba aládé tí wọ́n wà nínú fíìmù yìí. Fíìmù yìí dẹ̀ wà interesting gan. Tẹ́ bá wo iṣẹ́ tí Mr. Latin gbé jáde, ẹ máa rí pé iṣẹ́ tó yẹ pé ó gba ká ṣe kudos fún wọn ni. Ìyẹn iṣẹ́ Idà Ọba yìí. Bẹ́ẹ̀ ni, Idà Ọba yìí ó jẹ́ fíìmù tó yẹ pé ẹ máa like láti wò. Báwo lẹ ṣe máa wá ṣe tẹ́ bá fẹ́ wo Idà Ọba? Nǹkan tẹ́ máa ṣe lélẹ̀. Tẹ́ bá fẹ́ wo part 1 Idà Ọba, ẹ like video tẹ́ ń wò yìí. Ẹ subscribe channel tẹ́ wá, ẹ kẹ́dẹ̀ tẹ notification bell yín. Ẹ wá bọ́ sínú description box yẹn. Tẹ́ bá ti débẹ̀, ẹ wá rí link yẹn Idà Ọba. Bẹ́ẹ̀ ni, part 1 ló máa indicate. Tẹ́ bá ti click ẹ dẹ̀ máa wò lójú screen yín. Ìyẹn link tí mo fi síbẹ̀ fún Idà Ọba. Ẹ máa wò lójú screen yín ni, kò rújú rárá. Bẹ́ẹ̀ ni, ẹ dẹ̀ máa enjoy ẹ̀ gan. Tẹ́ bá fẹ́ wo part 2, kálẹ̀ tí wo part 1 ni tẹ́ fẹ́ wo part 2. Nǹkan tẹ́yin náà máa ṣe ò pọ̀. Ẹ like video tẹ́ ń wò yìí, ó ṣe pàtàkì. Ẹ like video yìí, ẹ subscribe channel tẹ́ wá yìí. Tẹ́ bá ti subscribe channel yìí tán, ẹ tan notification bell yín. Ẹ lè rí, ó ṣe pàtàkì fún yín. Ẹ̀yin tẹ́ fẹ́ wo part 2 yẹn, ó ṣe pàtàkì. Ẹ like, kẹ́ ẹ subscribe sí channel yẹn, kẹ́dẹ̀ tan notification bell yín. Ẹ wá rí dájú pé ẹ comment sí comment section yìí pé Idà Ọba part 2 kí wọ́n bá yín ṣù ẹ̀. Idà Ọba part 2 ẹ̀yin ti ṣe tán tẹ́yin fẹ́ wò. Tẹ́ bá ti comment bẹ́ẹ̀ yẹn, tẹ́ comment tí àwọn bá ti demand fún dáadáa. So tá bá ti rí pé àwọn èèyàn demand fún sinimá yìí dáadáa, wọ́n máa rí pé there is no any other reason fún àwọn láti má release fíìmù yìí. Wọ́n máa ti rí pé ẹ̀yin olólùfẹ́ sinimá yìí ẹ ti ṣe tán tẹ́ fẹ́ wò. So wọ́n máa mú wá sójú ìwòran yín. So ẹ lè rí wò. Bẹ́ẹ̀ ni, tá bá ti mọ́ sójú ìwòran yín, àwa náà á ṣe update fún yín bíi pé wọ́n ti ń ṣù ẹ̀. Kẹ́ má bàa gbàgbé ara yín pé wọ́n ti ń ṣù ẹ̀ o, kẹ́ lè lọ wo Idà Ọba part 2.
lè ló ṣe pàtàkì kẹ́ subscribe channel kẹ́dẹ̀ tó notification bell yín so ẹ ò ní miss láti wo part 2 yẹn.